Mọ́mì Esabod wọ́n rán wa létí òwe Yorùbá tó sọ wípé ọ̀rọ̀ àgbà tí ò ṣẹ lówùúrọ̀ ó di dandan yóò ṣẹ lọ́jọ́ alẹ́. Wọ́n ní tí ọmọdé bá ń gégi nínú igbó, àwọn àgbà ò ní ó mọ ibi tí ó ré sí. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ wípé àwọn kì Ìyábọ̀ Òjó nílọ̀, àwọn sọ tó, àwọn ké, àwọn èèyàn ń wo àwọn ní aláṣejù. Wọ́n ń wo àwọn bíi ìyá àgbàyà. Wọ́n ní kò sórúkọ èyí tí wọn ò pe àwọn tó. Bí bó tilẹ̀ jẹ́ wípé àwọn nífẹ̀ẹ́ Ìyábọ̀ Òjó, àwọn ò sì gbàdúrà kó ṣubú, àwọn ò gbàdúrà kó lọlẹ̀. Wọ́n ní ṣùgbọ́n nígbà tí àwọn ti rí ẹsẹ̀ tó gbé pẹ̀lú àwọn tó bá ń ṣe ní orí Facebook, àwọn ti mọ ibi tí ọ̀rọ̀ náà ó yọrí sí. Ìdí nìyí táwọn fi ń ké fún wípé kó rọra ṣe. Àwọn tó ń bá ṣe ní orí Facebook, àwọn oní fracas, èyí tí wọ́n ń forúkọ rẹ̀ tí wọ́n fi ń spite àwọn èèyàn, tí wọ́n ń forúkọ rẹ̀ tí wọ́n fi ń jà tán fi ń bú àwọn èèyàn. Wọ́n ní àwọn gbà á nímọ̀ràn wípé kó mọ̀ bí ó ṣe ṣe láàrin wọn. Wọ́n ní ṣùgbọ́n Ìyábọ̀ Òjó ó kọ̀ kò gbà ó. Wọ́n ní kàkà kí Ìyábọ̀ Òjó kó ṣe àtúnṣe. Wọ́n ní ṣe ló jáde ó tó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé ẹni tó bá wo òun lòún lè bá ṣe o. Ẹnikẹ́ni kò lè yan ẹni tóun ò bá ṣe lé òun lọ́wọ́, ẹ̀yin tèmi. Wọ́n ní ṣe làwọn fọwọ́ lẹ́rán tí àwọn sì ń wo Ìyábọ̀ Òjó torí pé àwọn ti wà lórí Facebook tipẹ́, àwọn sì ti ń bá wọn fracas ṣe ọjọ́ tipẹ́ o. Wọ́n ní àwọn mọ ibi tí ọ̀rọ̀ rẹ̀ yóò yọrí sí, òun làwọn ṣe ń pariwo. Wọ́n wá ní ká wá wò ó ní ọjọ́ òní. Wọ́n ní fíìmù Ìyábọ̀ Òjó, The Return of Arinze, èyí tó ti ń ṣe tó ti ń polówó káàkiri. Wọ́n ní gbogbo ibi ló ti lọ. Wọ́n ló ti lọ sí Amẹ́ríkà, ó ti lọ London, ó lọ Chicago, ó lọ Canada. Wọ́n ní kò síbi tí ò tí ì tọ̀ káàkiri láti lọ ta fíìmù yìí. Wọ́n ní ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà, wọ́n ní fíìmù yìí ò tí wọ 400 million, ẹ̀yin tèmi. Wọ́n ní ṣé fíìmù Ìyábọ̀ Òjó ló yẹ kó tún wà ní 300 million kó sì mọ struggle kó mọ arákòrò láti wọ 400. Wọ́n ní fíìmù tí àwọn ń wò yìí, wọ́n ní ṣe ló yẹ kí fíìmù náà kó ti wọ 800 million tàbí kó ti wọ 1 billion látìgbà tí ó ti ń ṣe ìpolówó yìí. Wọ́n ní ṣùgbọ́n ṣe ní láàánú wípé fíìmù yìí ó sì ń rákòrò. Wọ́n ní torí wípé in tí Ìyábọ̀ Òjó tó ti kíra rẹ̀ bọ̀, àwọn tí Ìyábọ̀ Òjó tó ti ń bá ṣe, òun ló fà á tí fíìmù yìí tí ò fi lọ fà rárá o. Wọ́n ní àwọn sì kìlọ̀ fún tó, ẹ̀yin tèmi. Mọ́mì Esabod wọ́n mọ̀ sọ̀rọ̀ nínú fídíò yìí, ọ̀rọ̀ náà mọ̀ pọ̀ gan lórí ọ̀rọ̀ fíìmù Arinze yìí, ìdí èyí tí fíìmù náà ò fi lọ. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Mọ́mì Esabod ní tí wọ́n wí nínú fídíò yìí. Gbogbo ntẹ́yìn náà bá wá rò lórí ọ̀rọ̀ tí màmá sọ yìí, ẹ fi dáhùn yín, ẹ fi sí orí comment section. Ṣé lóòótọ́ ni? Ṣé bó ṣe sọ yìí, ṣé bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ náà rí? Ẹ jẹ́ ká pàdé lórí comment section. Ire o. Ìwọ Ìyábọ̀ Òjó, afúnwífún ni kó tó dá ní àgbà òṣìkà. Nígbà tó ń ṣe Làbákẹ́ Olódodo, tọkàntọkàn lèmi Adétòkunbọ̀, Esabod àti Amebo and publisher Bomba to Bomba láìgbà kọ́bọ̀. Ọmọ ẹlẹ́sẹ̀ méjì tó pé gbogbo tó bá dé báyìí ó máa ń bàjẹ́ ni. Ó lé wa, ó ṣe ṣóò fún wa. Àbòsí, why you people there? Olóhùn ra tíkẹ́ẹ̀tì 5 billion, ẹ̀yin mọ́tánà ń pẹ́ sù. Kéèyàn wá sọ pé pẹ̀lú bó ṣe bí fíìmù yẹn ṣe já bó ṣe rìn kiri, ó tí ò wọ 400 million. Tí o ti rí impact big blogger in your life. Impact. Bomba to Bomba báyìí la máa ṣe àyè nígbà Làbákẹ́ Olódodo. Ordinary thank you gan àgbà. But Bomba to Bomba torí pa fẹ́ràn èyí tó lóhun dó débẹ̀. Ó ní mo ti ra tíkẹ́ẹ̀tì fún wọn Esabod, àǹtí ìyàgbọ́ ẹ̀ má dá lóhùn o, èmi ọmọ tí mo mojú. Ní ìwà Ìyábọ̀ gbogbo tó ń lọ lórí social media ló mọ̀ pátá. He on social media, on Facebook to be precise. Oníṣẹ́ ti lọ bẹ̀ ó tó Esabod wá bùgà kó wọn náà ṣe 5 million ticket. Bí èèyàn bá ti gbàgbé ẹni tó kọ́kọ́ ṣoore fún yàn láàárọ̀ ọjọ́ bí ṣe máa ń rí gẹ́lẹ́ ni. Ó yà mí lẹ́nu gbà tó ní fíìmù Aristo ṣẹ̀ṣẹ̀ wọ 3 million plus.
ṣó ti rí impact ó mọye àwọn tó ń wo fídíò mi ní tí last month tó nílé tí mọ́ǹtì nìyí o ṣó ti rí 3 million plus màmí 4 million in a month lórí Instagram ni bá a ṣe ń gbé sí orí Instagram la máa gbé sí kínní ṣùgbọ́n ó ṣẹ̀mí ìbọn tíbi tó ti ṣẹ̀mí nígbà tó máa ń rúkọ bọ amẹ̀bọ̀ kódà majority àwọn tó ń hóṣẹ́ lamẹ́ríkà ọmọ ewé ni wọ́n including woman tí mo bá ṣàkíní yìí tó bẹ̀rẹ̀ tàti kéde a ní pé ibi tẹ́sí ọmọ yẹn bá ti dé ibẹ̀ máa ń bàjẹ́ ni ibo lọ́mọ yìí ti bú ọ rí ǹjẹ́ o caution ni kódà ó fẹ́ gba donation fún ọ pẹ̀lú ìgbà yẹn ó sọ̀rọ̀ bóò ló ṣe rí yìí kò ní pé kó má gba donation fún mi. ẹsẹ̀ bọ̀dì a dẹ̀ ti fi wá àti odó lẹ̀ Ìyábọ̀ nígbà tí wọnú tiẹ̀ wá tún pọ̀rọ̀ fún ẹ ó ní òun lónìí jẹ́ kó kémi mọ òun ó sọ iye ọdún tèmi ti wà lórí Instagram tèmi ló ṣe jẹ́ pé ó tiẹ̀ ti wọ 4 million gan sórí in 28 days sórí ṣótìrí this is my Instagram sórí professional dashboard ṣáàrí oṣù kan nìyẹn ṣótìrí can you see comment 13,000 plus kí n fi yẹn padà sorry engagement 13,800 in a month can you see 4 million views for 28 days ọmọ kan tí ò ṣótìrí for 30 days ṣótìrí ọmọ kan tí ò ní àǹkóhárí ó dẹ̀ mú relationship tó ti ń build for years mo ti mọ̀ kí n tó mọ Lizzy mo ti ń bẹ ẹ́ sọ̀rọ̀ kí n tó mọ Lizzy àtọ́ ìbò gbọ́ngbà ti wọnú olè fake lawyer 419 scammer ó ní kódà nígbà tí mo fẹ́ parí ìjà Lizzy àti Tóyìn ó lóun pè sórí Instagram kó ló bá mi ṣe Instagram mi ó ru àwọn ṣọ́ọ̀ méjì lọ wọnú ṣá Wọnú was born in tó wà ní lẹ́tà tó kọ sí mi bó ṣe lóyún Wọnú tí wọ 40 ó ń pè lórúkọ bùtọ́ ìjẹ́ mo wọnú inbox ẹ rí ṣé mo wọnú inbox ẹ rí kí n sọ pé kò sá fún yín rí mi ń wọnú inbox ẹ because bó ṣe jọ́gà lèmi náà jọ́gà bó ṣe jẹ́ public figure lèmi náà jẹ́ public figure ṣùgbọ́n èyí ò gbọ́dọ̀ máa sọ fún ọ kó o tó ṣe é how market pẹ̀lú tíkẹ́ẹ̀tì 5 million tí odó lòun rà fún ẹ. This girl, she's not a lawyer. She's not educated. Wọnú was born in 28 November 1986. Àkọ́bí mi ń ṣẹgbẹ́ rẹ̀ second born mi ṣàkọ́bí mi lè pe Ìyábọ̀ lórúkọ Ìyábọ̀ tó ń lọ 50. Mo dẹ̀ dúpẹ́ mi ò wọnú inbox ẹ̀ rí pé kò sá fún yẹn rí bọ̀dú tó pé mo mọ̀ pé ó lójú ó dẹ̀ ríran ó dẹ̀ ń gbọ́ kódà ó mọ̀ wá ọmọ yẹn gan jèmí lọ ó ti ṣe fún ẹ rí àbí gbé fídíò ẹ wà tó mo bo páàkì mo rí lórí YouTube tó ti jáde fún ẹ ibi tó ti jáde fún Tọ́pẹ́ Àlàbí gan mo rí tó mọ̀ pé tọ́mọ yẹn bá ti jọ pé ó fẹ́ fẹ́yàn spite èèyàn ó fẹ́ bá yé ẹni yẹn jẹ́ ni tó ṣe rí pé a post àrízọ ìtumọ̀ ẹ̀ ní wípé fún gbogbo ẹni tó bá ń gbọ́yàn ẹni tó bá ti ń ṣe rere pẹ̀lú èèyàn tó dúró tí èèyàn ìròyìn títorí ìṣẹ̀ṣẹ̀ dé sáré wọ̀ kó máa sọ pé kó máa sọ fún ẹ má kọ́ mi ẹni tí bá máa bá ṣe kíní kan ò ní ó yẹ kí àrízọ ti wọ ó ti yẹ kó wọ 1 billion kó tó wọ 800 million ó ṣì wà ní 300 million àwọn kan wà yìí ò gbọdọ̀ bá wọn dòwò pọ̀ lórí social media ó gbọdọ̀ bá wọn dòwò pọ̀ láṣẹ ń wọ̀nù yín tẹ́ láyé yìí ẹni tẹ́sí bọ́ọ̀dù bá padà lẹ́yìn rẹ̀ ó jọ ta ni ó jọ rẹ̀ ni àtúbọ̀tán wọn yìí dá torí tiẹ̀ dọ̀kásì kan mú ẹ lórí òjijì ó wá ń fi ẹ́ náà wá olùwọ́ náà wá pèsè orí láì ṣàtúnṣe lórí TikTok yẹn ibi kọ́ ló ń bá wí tó mi ìyẹn bá wọnú inbox ẹ̀ mi ò wọnú inbox ẹ̀
ẹni kí n sá fáwọn kan ṣó ti yọ ọ́ lẹ̀ bẹ́ẹ̀ báyìí àbí ò ti yọ ọ́ lẹ̀ léèyàn bá lóun ní agídí tí ìbá ń gbọ́rọ̀ àgbà wọ́n tọmọdé bá ń gégi nínú igbó àgbàlagbà wàá dé kórúkọ ẹ̀gán ti lọlẹ̀ ó ní kọ́mẹ́ǹtì mọ́. Can you see the difference? Oh, ní kọ́mẹ́ǹtì mọ́. I was 3 days on your page mo pé wow page ẹ ló dá báyìí. ẹni tẹ́yàn bá ń bá ṣe lásìkò tó bá ń bá a ṣe èèyàn máa ń compare ògo ni. èèyàn máa ń compare ògo ni. ṣé o rò pé iṣẹ́ ni kí n tó lo data sí mi láti download ẹ kí n gbé ẹ sórí Instagram Twitter Làbákẹ́ o olódòdó gàngàngàn o torí tiẹ̀ Lizzy bú wa ó ṣépè fọ́tà ọmọ wa àṣọ́ọ̀pù nígbà tí Dorcas sì ti gbà 3 million plus ló máa wá pẹ̀lú ìrìnkèrindò ọdẹ tó ń ṣe é kiri mi ìlú Ọlọ́run rí àwa tá a dẹ̀ stop lọ́dọ̀ wa tá a dà Lizzy ló mọ̀ bẹ́ẹ̀ bá ṣe bí pàṣẹ bá ṣe ṣòfò Lizzy mo rí ń gẹ̀ta mi ìṣe ààrẹ wọn láti pàṣẹ nìyẹn. ìgbà tá à ń dárúkọ Lizzy tá à ń gbé sórí TikTok tá à ń gbé káàkiri tá à ń ṣe gbogbo ẹ̀ ìgbà yẹn ní 1000 ń wò àmọ̀mọ́ tibẹ̀ pa ni. èyí tí mo sọ ní ìsìn bó bá ṣe ṣó ní ìsìn yóò tún ní views wọ́n fẹ́ gbọ́n tó rí tí màá tún dá lóhùn á tún lọlẹ̀ kò sí tí bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn àwa tá a bẹ́ẹ̀ fèsì Lizzy nìyí Ìyábọ̀ Òjó ó ṣe Lizzy àtọ̀ ó ṣe Lizzy àtọ̀ torí pé Tóyìn Abraham ló sọ pé èkó ò ní sùn gbogbo iṣẹ́ rẹ̀ wá ó kọ́ mọ̀mọ́ ta mẹ́rin ni adẹ̀dúró tì bí mi bá ti ń gbé amẹ́bọ̀ omi ewé náà mọ̀ gbé bàbá ti ń gbé òun náà mọ̀ gbé just to protect your name. Wọ́n wá ní audacity lórí TikTok. Nobody tell me who to like. Nobody tell me to follow. Wọ́n ní má tẹ̀lé yín náà. Mo ní who are you? Kani ẹ? Orúkọ ẹ tó popular. Àwa tá a jẹ́ popular ni. Ó mọ̀ pé somebody say orí 4 million for 30 days. Last month was 3.8. People might not comment on my page, including Facebook. They might not comment. But they do read, they do engage, they do see. Some people don't want to comment sometimes, especially on Facebook, so that they will not pick on their picture. They will not bully them. I'm about this route. I'm a bunny. She underestimated our effort and traded it for Dorcas Oníhòòhò. Come on, buy you, Kiri. Come on, buy you, Ricky. I'm going to film you. I put 300 million what? Equivalent ilé tí mò ń gbé ní Turkey pẹ̀lú àlọ́ California àlàkà gbé lọ UK ṣe gbogbo ẹ̀ tọ́lọ̀ bá ń fẹ́ ẹ̀kọ́ ló jẹ́ fún ẹ ló dẹ̀ jẹ́ fún gbogbo yẹn ẹ jẹ́ láti máa mú orí ebi ò gba monetization tí n bá gbé kíní ẹ̀ mo kàn gbé ni mo ń promote ẹ̀ torí ti ẹ̀ gan mi promote nobody mọ́ but àwọn lẹ́gbẹ̀ẹ́gbẹ́ mi kan wà nínú Nollywood mi lè fẹ́ wọn ṣeré fún àwọn ọmọ wa sínú inbox mi tó máa send it. Jerry book being Sawawi. No. If you want me to promote your film, you pay me. Gbogbo retain about in Shelaye tí ó bá ti lọ́pẹ́ ẹ máa wò níran. Kátà lọ mọ yẹn sponsor 5 million ticket pé kán lọ wo fi yẹn Dorcas. Mo dárúkọ ẹ̀kọ́ lè mẹ́tí mò ń sọ. Tó yẹ o máa ń fi orúkọ èèyàn bully èèyàn ní fi slap ẹ̀. Esabod mo gbé 5 million fún Ìyábọ̀ Òjó tó bá bí ẹrẹ owó tèmi ti ná fún Ìyábọ̀ ti do 5 million lọ ìgbà tí ìyá ẹ kú lọ́dún tí ìyá ẹ kú níbo olùwọ̀ wa ó dìde ìgbéye tí mo million tí mo fún sórí page ẹ. I love her. She doesn't gossip but careless, carefree, ingrate ní Ìyábọ̀ ingrate. So wíwẹ̀ kàkúsì bó ṣe rí nìyí gbogbo àwọn tó bẹ́ẹ̀ ra tíkẹ́ẹ̀tì ṣe kíní kan mi rò pé tí ẹ ṣe thank you sí wọn gan kì í ṣe obligation Dorcas forúkọ ẹja fracas ni kò ṣe nǹkan kan á dáa fún gbogbo yín.